arábìnrin títí lọ́pẹ́ mo tí mo fẹ́ bèèrè náà ní pé Ọlọ́run kó yóò wá lẹ̀ Nàìjíríà ẹ mọ̀ bàbá àti ìyá wọn ti jáde láago 5 kí lọ́mọ máa jẹ nǹkan báyìí owó ilé owó gbogbo ẹ̀ èmi sọ̀rọ̀ kan ní ọ̀sẹ̀ tó kọjá mo ní gẹ́gẹ́ bí òye tèmi àti ilé ẹ̀kọ́ tèmi lọ mo ní a ní ẹnìkan tó ń pè ní counselor nígbà tá a wà ní school tó jẹ́ pé ìjọba ló ń sanwó ẹ̀bẹ̀ dẹ̀ pé private school ni ìjọba fún wa ní counselor yìí pé kò ń ṣe pé bóyá school fẹ́ influence ẹni yìí ní ìjọba wa mo ṣe bẹ́ẹ̀ ó jẹ́ káwọn náà ní ipa tó máa kó lóòótọ́ pé tàbá mẹ́jọ wá àwọn bá mẹ́ni yẹn sẹ́wọ̀n ṣùgbọ́n kó tó di wípé rí ẹ̀ máa ṣẹlẹ̀ àti ẹni táwọn ọmọ ilé ìfọ̀ọ́lọ̀ tó àpapọ̀ ìjọ tó bá yẹ pé ìyá táyé bàbá ló ń ṣerú nǹkan báyìí fún wọn nílé èmi rò wí pé àwọn sùkúù wa ni àwọn schools wa nípò jẹ́ kó ní government sponsored counselors jẹ́ kí bóyá tọ́ba tí ẹ lè gbà wọ́n gẹ́gẹ́ bí staff school tó wọ́n máa wá bóyá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ẹ̀ẹ̀kan lóṣù àṣìníwọ̀n ẹ bá mi gba àwọn ìjọba ní ìyànjú àti àwọn sùkúù pàápàá jùlọ àwọn private schools torí pé oríṣiríṣi nǹkan là ń gbọ́ ní private school máa gbọ́ tíṣà lágbájá bọ́mọdé ṣe gbá ṣe gbọ́ ọkọ̀ báyìí ẹ bá wa gbà wọ́n ní ìyànjú pàtàkì counselor fún àwọn ọmọ ní ilé ìwé. Ìjọba ń gbìyànjú lótìtọ́ màá sọ wípé ìjọba ń gbìyànjú mo sì lọ fún training kan ní last week Saturday tí ìjọba Èkó ìpínlẹ̀ Èkó yìí tó pe gbogbo àwọn òbí mélòó ló wá ní onítọ̀yìn tíṣà gan ló pọ̀ jù àtàwọn PTF chairman nǹkan ló wá báwọn òbí gan mélòó ló yọjú ìjọba ń gbìyànjú níwọ̀nba tiwọn ṣùgbọ́n mo mọ̀ pé counselors ṣì pọ̀ ní school especially public school but ní ti private school ó ti wá pọn dandan fún ìjọba Èkó àti Ministry of Education bẹ́ẹ̀ni Ministry of Education State Board and all that kó jẹ́ kí counselors kó jẹ́ láti government Lagos State government àbí ministry kọ̀ọ̀kan kó máa jẹ́ kán lọ sí àwọn school yìí lọ́sọ̀ọ̀sẹ̀ láti máa lọ gbé àwọn ọmọ níyànjú àti wípé bí lọ́sẹ̀ kan kéèyàn kan wà ń bẹ tẹ́ pé ọmọ gan ṣe mọ̀ pé bá ṣe sọ tọ́mọ̀ bá sọ fún yẹ ó máa fẹ́ wé èèyàn tó fẹ́ sọ̀rọ̀ fún irú counselor yìí iṣẹ́ nìyẹn irú ọmọ bẹ́ẹ̀ a lọ síbẹ̀ a lọ sí ilé ìjọsìn kan ọmọ yẹn bá ṣe program tó tá a lọ kọ́ àwọn òbí àti àwọn ọmọ nílé ìjọsìn kan ní ọ̀sẹ̀ tó kọjá ọmọ yẹn ó tẹ̀lé mi dé ta mo ṣàrí pé ọmọ kan ní obìnrin kan tẹ̀lé mi kékeré báyìí ṣé kò sí mo bá fà mọ́ra kí n má bínú máa òun fẹ́ bá mi sọ̀rọ̀ mo lè tètè fà mọ́ra kí ló dé ó ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n màmá òun lòun gbé ṣùgbọ́n kò fún òun ní àyè ní ọjọ́ kan rí kóun bá òun sọ̀rọ̀ irú ọmọ bẹ́ẹ̀ mo ní láti fi pé ṣé nǹkan kan ṣe ẹ́ ni ṣé wọ́n ti fọwọ́ kàn ṣé nǹkan kan ó ló tì ṣùgbọ́n máa ń wo òun kó tiẹ̀ fi etí sílẹ̀ fún òun sórí ọmọ tí ò rí irú èèyàn báyẹn èmi tí mo wá jẹ́ àlejò nílé ìjọsìn yẹn tí mi ń lọ ọbẹ̀ ṣé lè imagine tó bá rí skul ẹ̀ torí kánsẹ́lọ̀ bẹ́ẹ̀ ṣe mú kó ti réyàn tó wá ń rẹ nìyẹn ní ọ̀sẹ̀ òdàṣẹ́ ilé ìjọsìn tẹ sọ yẹn jẹ́ kí n rántí nǹkan a kàn sọ pé ilé ìjọsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì àwọn pásítọ̀ àwọn àfáà àwọn ọlọ́mọ máa ń lọ opportunity torí pé àwọn ọmọ yìí máa ń gbọ́kànlé wọn ni wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ ká wá wò ó wípé ẹni tá à ń lọ sí ìjọsìn níbẹ̀ wọ́n sọ fún wa pé ẹ tẹ̀lé Ọlọ́run nǹkan tọ́lọ́run bá ti sọ ọ̀rọ̀ tó dá ní àwa ni àwòrán Ọlọ́run lórí ilé ayé tí wọ́n ẹni bẹ́ẹ̀ tó bá wá ń ṣe nǹkan àìtọ́ tó ń fọwọ́ wọn ní bad touch kí ni nǹkan tá àwa òbí ṣe máa mọ̀ yìí pé olùjọ́sìn tí mò ń jọ́sìn lábẹ́ yìí àbí kí ọmọ yẹn gan lè ṣe ọmọ tó lè ṣe ọmọ yẹn gan lè máa wò wá lọ́wọ́ yìí. ọmọ yẹn ìyàwó ni òbí ẹ̀ gan kàn sí ṣé àmọ́ patricia ń padà lọ sí ṣé ọmọ bẹ́ẹ̀ ṣé ìyá ẹ̀ tó bá lóun ò lọ ilé ìjọsìn mọ́ ṣé ìyá ẹ̀ jẹ́ ó sì sọ pé dandan kó o lọ ọdún ṣé kò yẹ kí ló dé sọ́wọ́n tó mọ́ bá ti complain fún ẹ lẹ́nìí ó complain lọ́lọ́ ó complain lọ́tùlà ìbéèsì ni pé ìwọ náà wádìí tó bá dẹ̀ fẹ́ lọ rí àáfà àbí pásítọ̀ tẹ̀lé lọ ọbẹ̀ kò sí nǹkan tí irú pásítọ̀ wo gan ló máa ní ìyá ẹjọ́ ẹ gáfárà díẹ̀ mo fẹ́ rọmọ yín nìkan kò sí bó ṣe lè burú tó náà gáfárà tẹ bá fẹ́ gáfárà ẹdún sẹ́nu ọ̀nà kẹ́ ẹ lè máa fetí kọ́ nǹkan tán bá ń bi ọmọ so a ní láti jẹ́ kí àwa òbí gan jẹ́ kí àwọn pásítọ̀ àbí ìmáàmù kọ́ mọ̀ pé ọmọ mi kò sí nǹkan tẹ́ lè sọ fún mi yóò padà sọ fún mi. ẹ ṣe ẹ màlejò wa ó ní ìbéèrè kan tẹ̀ mú fẹ́ béèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọ̀ wálé tó jẹ́ òbí àwọn òbí lọ́pọ̀lọpọ̀ wọ́n ti dá iṣẹ́ ọmọ kíkọ́ ọmọ títọ́ dá ìyá wọn ni ẹ ṣó ń gbọ́ ìwọ ló ń bá wù yẹn o bàbá mi gan tiẹ̀ mọ́ kọ́lé iṣẹ́ ọmọ títọ́ ẹ̀kọ́ ọmọ ṣé ti ìyá ni àbí táwọn méjèèjì. kẹsẹ̀ tó dáhùn ìbéèrè yẹn ṣé yẹn dùn ẹ̀
ìyá àti bàbá tó wá darí tọjọ́ ọmọ ọ̀dọ̀ ńkọ́ pé ọmọ ọ̀dọ̀ ló ń bá wọn tọ́ ọmọ ọ̀dọ̀ ló má sìkò tán mọ́ ń jẹun ọmọ ọ̀dọ̀ ló má sìkò tán mọ́ ń sùn ọmọ ọ̀dọ̀ ló má sìkò tán mọ́ ń jẹ méjèèjì ní kẹ́ bá kó àwọ̀ kára tó máa lọ lé. bẹ́ẹ̀ni iṣẹ́ ọmọ títọ́ bàbá àti ìyá ló ní obìnrin ò lè dá ṣe ọmọ mi wà ó bẹ̀rù bàbá ẹ̀ jù yẹ̀ lọ ọmọ mi dè sí wà ó bẹ̀rù ìyá ju bàbá ẹ̀ lọ so tí òbí bá wá fọwọ́ pọ̀ tán jọ ń tọ́ ọmọ papọ̀ ẹ rí i pé ìdàgbàsókè ọmọ yẹn á dáa tó lọ́wọ́ fi mọ̀ ṣùgbọ́n bàbá tó bá da dé mi nìkan ọmọ yìí tó bá wá yá wà ní ìwọ ṣe bí wọn nìkan lọmọ yẹn ń gbọ́ràn sí lẹ́nu ọmọ ìpọ́kùnrin dẹ̀ máa ń jowú ọmọ àti pọ́nmọ́ ti close mọ́ ìyá ju wàhálà ọkùnrin jowú so ìwọ tó fẹ́ jẹ́ kí ọmọ ẹ kó ní relationship pẹ̀lú ìwọ àti yẹ ìwọ àtìyàwó ẹ̀ gan ẹ̀yin gan gbọ́dọ̀ ní good relationship which should be a foundation for the home so ìyẹn ló máa help àwọn ọmọ dẹ́ni ti èkejì ọmọ àbí irú ọmọ báyẹn náà tọmọ bá ti ọkàn ẹ bá ti balẹ̀ wípé òkè bàbá àti ìyá mi ìṣọ̀kan ni wọ́n ṣé àwọn kò rí ọmọ bẹ́ẹ̀ kò ẹ̀rù gan bá àti ìwà pálapàla bá ti pohùn kọkọ̀ bọ́mọ wí òun gan mọ̀ pé ọkọ̀ balẹ̀ bí màmá ọba sí nílé bàbá mi á gbọ́ àwọn tó wá ń kìtọ́ ọmọ kí ló wá dé tá wá fi ìtọ́ ọmọ wa fọ́mọ ọ̀dọ̀ mélòó lọmọ ọ̀dọ̀ lè ṣe ọmọ ọ̀dọ̀ yìí gan ṣáà mọ pẹpẹ ibi tó ti wà ní ọ̀pọ̀lọpọ̀ ló mú lẹ́sì àwọn ọmọ wa nílé dáadáa so kí ló ta ṣe fẹ́ fi àwọn ọmọ wa fẹ́ káwọn ọmọ ọ̀dọ̀ bá wa kọ́ àwọn ọmọ wa ọmọ ọ̀dọ̀ tẹ́ pọ̀ ń gan wá ṣiṣẹ́ lọ́dọ̀ yín ẹ sì ń kọ́ kó mọ irú iṣẹ́ tẹ́ ẹ fẹ́ máa ṣe nínú ilé ni ṣóun ló wá fẹ́ kọ́ ẹ̀kọ́ fáwọn ọmọ yín ó ṣe pàtàkì.